òní lọ́jọ́ ìbí ọmọ Adébárà ó yá ẹ̀jájọ́ gbàlùkábà àjò. Mr. Adébárà onínúure ni. Mr. Saheed Adébárà tí ń bẹ ní Germany ni mò ń kí ó yá ẹ̀jẹ̀ ń bá Adámúsò Fáyọ̀. ǹlẹ́ o Mr. Saheed Adébárà ọmọ wọn nígbàjà. Ìgbàjà nípínlẹ̀ Kwara ni mò ń wí. Ajísọlá ṣe bẹ́yìn lọ́mọkẹ́lẹ́ ogun. Òkú Àlàkẹ́ ọmọ Ajíkọ́rọ̀ tó ti gbàjà bọ̀. Ṣe bẹ́yìn lòkú Àlàkẹ́. Òkú Àlàkẹ́ ọmọ wòyúrà kó má bàa ẹrúkẹ́rú abilala lẹ́nu níran bàbá tó bí yín lọ́mọ. Ọmọ àjòwú yọkọ lẹ́nu ọmọbìnrin tọ̀tọ̀ lẹ́yìn. Ṣebí bójú bá ṣe méjì àwòrán ẹsẹ̀ ló ṣe méjì àṣìyẹ̀nà. Ìbàdí ló ṣe méjì àjòkó téńté sórí ẹni. Ògo gbẹ́mi sílẹ̀ ìwò bá tẹni wá. Ohun tí mo bọ́ wá sáàdì torí ẹni lọ Òkú Àlàkẹ́ ọmọ ajẹ̀bí ọ̀rọ̀ yọ. ǹlẹ́ o Saheed ọmọ Adébárà bó ti wá sọjọ́ ìbí tòní. Kò rọ́dúnmọ́dún kò tún sẹ̀mí sí i. Kò kórè wálé torí gbogbo ọwọ́ lẹyẹlé fi ń sáré. Àtaya àtọmọ tó bí òsì ní tòkú ìwọ gẹ́gẹ́ òsì ní tẹni àwátì. Saheed Adébárà SJ daddy Australia ní South Africa. Ó ní Adébámi kí ẹ̀gbọ́n mi torí bàbá ló jẹ́ fún mi. Ó ní ẹ̀gbọ́n tó ṣe mú yangàn bí Saheed Adébárà kò wọ́pọ̀ nílé ayé ó kó ẹbí mọ́ra ó sì tún séèyàn. Ìyá Australia Mrs. SJ Adébárà ó náà ń kí yín o. Ó ń dúpẹ́ pé òun ní bàbá ọkọ tó ṣe mú yangàn láwùjọ. Ó ní kẹ́ ẹ rọ́dúnmọ́dún kẹ́ ẹ níre mọ́re. Ó ní bẹ́ẹ̀ ti sọjọ́ ìbí tòní kẹ́ ẹ tún sẹ̀mí. Mr. Adébárà lórúkọ ẹbí àti ọ̀rẹ́ ojúlùmọ̀ ní South Africa ní Germany àti lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láńbẹ́ dúpẹ́ tàǹbẹ́ Dámúsò tàǹkì ẹ̀kú ayẹyẹ. Mrs. Adébárà aya SJ ní South Africa àwọn ló pè mí tí wọ́n ní báyìí Dámúsò Fáyọ̀.